TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Ètò TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ó yà mí lẹ́nu pọ́rọ̀ rí bá a ṣe rò, àbí kí n sọ pọ́rọ̀ ò rí bá a ṣe rò. Wọ́n ti ní gbogbo tó ní kálukú sọ wọ́n nírọ́ ni o. Bàbá Ọbásanjọ́ tún ti wà ní níùsì láàárọ̀ yìí o. Ẹ máa bọ̀ kẹ́ wá gbọ́, ẹ wá kàn fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Bàbá Ọbásanjọ́ tún ti ṣe bẹbẹ lénìí. Kódà wọ́n fi ìbínú dá everybody lóhùn ni. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ń gbọ́ no gree for anybody, Bàbá Ọbásanjọ́ ló jẹ́ bẹ́ẹ̀ o. Bàbá ti sọ pé gbogbo ẹni bá pe àwọn ní Ìgbò, wọ́n nírú ẹni bẹ́ẹ̀ ọlọ́pàá máa kó everybody ni. Wọ́n ní irọ́ tó tóbi ni o. Bẹ́ẹ̀ ni mo kí wo ojú tó wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pa kú dédé àsìkò yìí, àsìkò bójú ọjọ́ ti rí. Ẹ̀dẹ̀ odò bí a kú òpin ọ̀sẹ̀ tòní, ṣe wá rọ́sẹ̀ tó pé yìí. Ìdùnnú ò ní pín inú ilé wa o, ìbànújẹ́ ní ó pín inú ilé wa. Bọ́sẹ̀ yìí ṣe ń lọ, gbogbo òfò àdánù ìbànújẹ́ àléébá àṣírí àfàtó náà lọ́sẹ̀ yóò kó lọ bó ti ṣe ń parí lọ yìí. Àtún ní rí òfò àdánù ìbànújẹ́ kò ní padà sílé wa láyé lágbára Ọlọ́run. Ẹ wá rọ́sẹ̀ tuntun tá a mú lọ́la, ohun tuntun lọ́tún ni ó máa padà ṣẹlẹ̀ sí wa o. Bọ́sẹ̀ tuntun ṣe fẹ́ wọlé lọ́la yìí, ìdùnnú ó máa wọlé wa wá, owó máa wọlé wa wá, àìkú baálé ọ̀rọ̀ ó máa wọlé wa wá. Fẹ́ni sì nídìí ọmọ àbíró ọkùnrin àbíró obìnrin àbíyè wọ́n máa wọlé wa wá. Bí wọ́n bá ti ń fọwọ́ ọ̀tún gbọ́mọjó la máa fi tòsì gbẹ̀bí ọmọdé lágbára Ọlọ́run. Ẹ gbọ́, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan, kẹ́ ẹ jẹ́ àjọjẹ̀ gbádùn ètò ọ̀rọ̀ tó ń lọ tòní. Àwa Yorùbá ọmọ aládé, omi ti tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu àtètè fúra. Bẹ́ẹ̀ ni àwọn kan wà nù wa tá a pè ní olórí, tó jẹ́ pé ìgbésí ayé wọn kò yàtọ̀ sí ti ọ̀gá. Ìgbésí ayé wọn ò yàtọ̀ sí ọ̀gá. Ṣé mọ̀ pé ọ̀gá oríṣiríṣi kọ́lọ̀ ló máa ń mú wá, a sì máa ṣe bí Yorùbá lájẹ́ ṣe bí Ọ̀yọ́ láàrí, Ọ̀yọ́ ṣe bí bàbá ẹnìkan, bí Ajé ṣe bí Ọ̀yọ́ lọ́gàá máa ń ṣe ń ṣe. Bó bá dọ̀yọ̀ á wùwà bí ará Ọ̀yọ́, bó bá dòǹdó á wùwà bí ará Oǹdó, bó bá rí dúdú á wùwà ẹ ti rí kọ́lọ̀ dúdú lára ẹ̀. Bó bá sì jẹ́ pé aláwọ̀ ewé ló wà lórí ẹ̀, ẹ rí kọ́lọ̀ ewé lọ́lọ́ lára ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ti ń gbà ara lá. Tẹ́ bá ń gbọ́ gbàràdà, ọ̀gá ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn kan wà tí Yorùbá nígbàgbọ́ sí pé olórí ni wọ́n jẹ́ fún wa, tó jẹ́ pé ìgbésí ayé ọ̀gá ni wọ́n ń lò, wọn yàtọ̀ sí ọ̀gá kámẹ́lọ́n. Torí pé àwa fojú Yorùbá wò wọ́n, àmọ́ ìṣesí wọn, ìsọ̀rọ̀ sí wọn, ìhùwàsí wọn, gbogbo ìgbésí ayé wọn kò yàtọ̀ sí ti Yíbò. Àárín Yíbò ni wọ́n ti ń ṣe, Yíbò ni wọ́n ń bá ṣe, Yíbò recognize wọn, àwọn náà recognize Yíbò kódà dọmọ Yorùbá lọ. Gbogbo nǹkan tẹ́ bá rí tí wọ́n ń ṣe Yíbò tó bá fẹ́ fọ́ èèyàn pàápàá nídìí òṣèlú, Yíbò ni wọ́n fẹ́ bọ̀. Bọ́rọ̀ bá dẹ̀yìn àti Yíbò pọ̀, ẹ̀yìn Yíbò ni wọ́n gbèsè, a sì ń pè wọ́n lólórí Yorùbá. Eléyìí ló wá fà á táwa ráwọn àgbààgbà tí tàn ṣojú wọn tí wọ́n mọ̀ tán,
wọ́n wá sọ pé bàbá Ọbásanjọ́ ni mò ń perí o. Àwọn àgbààgbà tó mọ̀ tán wá sọ pé Ọbásanjọ́ tẹ̀ ń rí ni bàbá ẹ̀ kì í ṣe Yorùbá, wọ́n ní òkú dìlí kinníkan ló ń jẹ́. Ẹ̀gbọ́n ṣe lóòótọ́ ni àtọjọ́ tí wọ́n ti ń sọ bàbá Ọbásanjọ́ ò sọ̀rọ̀ sí rí, kò lánú sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ ni kò ní bẹ́ẹ̀ kọ́. wọ́n ní bàbá ẹ̀ jẹ́ Joseph Onyejekwe Okudili, pure ọmọ Ìgbò dẹ̀ lórúkọ tí ń jẹ́ bẹ́ẹ̀. Ọbásanjọ́ ò sọ pé bẹ́ẹ̀ ni kò ní bẹ́ẹ̀ kọ́, gbogbo ẹni bá ti sọ ó sàn wò òun rẹ́rìn ni. Àmọ́ ebi ti pa ọ̀rọ̀, ọjọ́ ọ̀rọ̀ ti wáyé lénìí. Ebi ti pa ọ̀rọ̀, ọjọ́ ọ̀rọ̀ ti wáyé. Bàbá Ọbásanjọ́ ti padà break silence lórí ṣé Yíbò ni Ọbásanjọ́ lóòótọ́ àbí kìí ṣe Yíbò. Ǹjọ́ nífẹ̀ẹ́ Yorùbá lóòótọ́ àbí kò nífẹ̀ẹ́ wa? Nígbà bá parí fídíò yìí ẹ̀yin náà decide. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Yíbò kóra wọn jọ, wọ́n fẹ́ ṣe mítìnì lórí báwo làwọn ṣe lè dá ọjà sílẹ̀ nílùú àwọn. Kò wá ní yà mí lẹ́nu, èmi rò pé bóyá rú nǹkan bẹ́ẹ̀, mo rò pé ilẹ̀ Yíbò ló yẹ kán ti ṣe ni. Téèyàn kì í bá ṣe lídà Yíbò, kí ló dé tó jọ́dọ̀ ẹ̀ ní Yíbò máa wá tí wọ́n ti máa wá ṣe mítìnì àfẹ́dá ọjà lẹ̀ nílẹ̀ Yíbò ní Òwèrì. Gbogbo èèyàn dẹ̀ sọ látijọ́ yìí pé àfèsì kó má jẹ́ pé bàbá wa yìí pọ́mọ wọn ni lọ́hùn. Ṣùgbọ́n bàbá ò sọ̀rọ̀ òótọ́ ni àbírọ́ rárá. Àwọn Yíbò ló fẹ́ ṣe mítìn láìpẹ́ yìí, tó jẹ́ pé mítìn yẹn níṣe ni wọ́n wá ṣe ní Presidential Library l'Abẹ́òkúta. Mo kọ́kọ́ wà shocked náà pé níbo ni báwo náà ṣe pín ẹran ajá tó fi kan lè mọ̀ mú, báwo nìgbẹ́ ẹran ṣe dédìí èèyàn. Ẹ fẹ́ lẹ́yìn Yíbò fẹ́ ṣe nǹkan, ó ṣe wá kọ Ọbásanjọ́, ó ṣe jọ́dọ̀ ẹ̀ lẹ́wà. Lóòótọ́ o, anybody ní wábẹ̀ o, hall ní library ní Presidential Library náà pé hall dẹ̀ wà bẹ́ẹ̀ tọ́níkálùkù rent, bọ̀ Abẹ́òkúta kọ́ ni wọ́n fẹ́ kọ́ nǹkan sí. Ó ṣe wá jẹ́ wọ́n fi ìlú wọn lẹ̀ máa bọ̀. Ọ̀rọ̀ yẹn ò yé mi, ọ̀rọ̀ yẹn dàrú mọ́ mi lójú, ẹ̀jẹ̀ àdọ́kà ó ló lè yé wa. Ọ̀rọ̀ náà rí o. Ọbásanjọ́ declares if anyone should leave Nigeria it won't be the Igbos. Now ọ̀rọ̀ tí bàbá sọ níbẹ̀ yẹn ó jẹ́ ọ̀rọ̀ tó bà mí nínú jẹ́, ó jẹ́ ọ̀rọ̀ tí kò dùn mọ́ mi, ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ pé tí gbogbo èèyàn bá sọ pé Ọbásanjọ́ jẹ́ Ìgbò, èmi kìíní yìí ni last person tí mo lè gbàgbọ́, torí mo nígbàgbọ́ pé máa gbolé wa ni. Àmọ́ gbogbo wa tí bàbá yìí wù lóòótọ́ látijọ́ yìí, bí wọn bá fẹ́fọ̀ Fúlàní against Yorùbá, wọ́n á fẹ́fọ̀ Ìgbò against Yorùbá. Èmi ò rí yín tó ti fẹ́fọ̀ Yorùbá rí. Kódà tó fi dórí gbogbo àwọn tó bá gbàpò tí ilẹ̀ Yorùbá báwọn fẹ́ ṣe olórí, bàbá kì í sọ́pọ̀tì wọn. Bó bá jẹ́ against Fúlàní ni wọ́n gbàpò tí Fúlàní náà máa support. Tó bá jẹ́ against Ìgbò ni Ìgbò náà máa support. Election tó lọ Ìgbò náà support. And gbogbo àwọn nǹkan tí ò dá táwọn ọ̀rọ̀ míì ti ń ṣe sí Yorùbá, ẹ̀yìn àwọn ọ̀rọ̀ míì yẹn bàbá yẹn máa ń wà. Ṣé ká wá sọ pé ọ̀rọ̀ yẹn jọ gàté kò jọ gàté, ó fẹsẹ̀ méjèèjì jọ gàté gàté ni. Headline yìí tá a kà yìí ní tí bàbá míì ní pé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀, kò sẹ́ni tó tó lé Ìgbò kúrò níbikíbi ní Nàìjíríà. Kódà wọn bá àbáyé jẹ́, èmi fi yẹn kún ni o pé kódà wọn bá àbáyé jẹ́. Ẹ jẹ́ àjọ máa kà lọ. On August 16, 2024, tí mi bá ṣì èní ní 17, which means àná nílé ìṣẹ̀lẹ̀.
Former President of Nigeria, Chief Olusegun Aremu Obasanjo, made a strong statement while addressing the leadership of the Egbo Amaka Progressive Market Association. Egbo Amaka Progressive Market Association. The meeting took place in the boardroom of the Olusegun Obasanjo Presidential Library (OOPL) in Abeokuta, Ogun State. During the discussion, Obasanjo emphasized the unity of Nigeria, diverse ethnic groups, particularly the Yorubas, the Igbos, and Hausas, who all fought together to preserve the nation's unity. Obasanjo firmly rejected the idea of any Nigerians being driven away from any part of the country, asserting that Nigeria belongs to all its citizens equally. He stated, "I don't believe anybody in Nigeria should be driven away from any part of the country. We own this country together." Having ensured that the Yorubas, Igbos, and Hausas all came together to fight the war for unity in Nigeria, and not to fight Igbos to go, but to come. So if anybody says to me that somebody should leave any place, he will be the one to leave. Ntanka ni pé bàbá sọ nípa bá a ṣe jọ jẹ́ kan náà ní Nàìjíríà, Ìgbò ni o, Yorùbá ni o, àbáwúsá, ṣùgbọ́n ó dárúkọ Fúlàní o. Wọ́n ní bí ogun àṣẹ bá mẹ́tẹ̀ẹ̀ta ṣe parapọ̀ bá a ṣe jàǹgbara ní Nàìjíríà. Bákan náà ni pé wọ́n láwọn nígbàgbọ́ sí pé ẹ̀fọ́ kan kì í lé ẹ̀fọ́ láwo. Oníkálùkù ẹ̀tọ́ kan náà lájọ ní káàkiri jákèjádò Nàìjíríà o. Ìgbò ó ní ẹ̀tọ́ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Haúsá. Haúsá ní ẹ̀tọ́ nílẹ̀ Yorùbá, nílẹ̀ Ìgbò. Bẹ́ẹ̀ náà ni Yorùbá ṣe ní ẹ̀tọ́ nílẹ̀ Ìgbò àti nílẹ̀ Haúsá. Ẹnikẹ́ni tó ti jọmọ Nàìjíríà ó gbọ́dọ̀ lè gbébikíbi ní Nàìjíríà tí ò ní sí wàhálà, kò sí rọ́ńbẹ̀sà, òótọ́ ni. Àmọ́ wọ́n tún wá sọ síwájú pé having said this, kò wá tọ́ sí ìran kankan kó lé ìran kankan kúrò, pàápàá jùlọ ilẹ̀ Ìgbò. Kò tọ́ sí ẹnikẹ́ni kó lé Ìgbò, and not to fight Igbos to go. Kò sẹ́nikẹ́ni tó tọ́ sí láti lé Ìgbò pé kí wọ́n kúrò nílùú òun. Instead, ńṣe ló yẹ kó sọ pé kí Ìgbò máa bọ̀ wá máa gbé ìlú òun. Ẹ jẹ́ sọ̀rọ̀ sáàrin. Ìran Yorùbá a jẹ́ àwa nínú ìran mẹ́tẹ̀ẹ̀ta, àwa la jẹ́ ìran tó gbààyàn mọ́ra jù. A burú, a kì í bínú, a kì í wá àṣì, a kì í lera, a kì í lejú, a dẹ̀ burú, a dẹ̀ jẹ́ ìran tó jẹ́ pé ẹ̀mí wa rọ̀. Àmọ́ nítorí pé ẹ̀mí wa rọ̀ yẹn, àwọn ọ̀ràn tó kù ti mú wa lọ́dẹ̀, wọ́n mú àwa Yorùbá lọ́dẹ̀ gan. Ibi tí wọ́n mú wa lọ́dẹ̀ dé, olófà tí Fúlàní fi wọlé sí wa lára tó bẹ́ẹ̀, tí Fúlàní fi fẹ́ sọ wá di wèrè, tán fi rò pa rìndìn, tí wọ́n fi pa kúkúrú pa gúngùn, tàbí kí wọ́n jí wa gbé kan tó gbowó. Nínú ẹlẹ́ẹ̀kejì, olófà tí Ìgbò fi ń pàṣẹ lÉkòó wípé ẹnikẹ́ni kọ́ ló ní Èkó, no man's land lÉkòó, Èkó kì í ṣe ilẹ̀ bàbá ẹnìkan. Pẹ̀lú àwọn ni àwọn làwọn build ẹ̀. So káàárẹ̀ àwọn tó lÉkòó kan máa halẹ̀ máwọn mọ́, kò sẹ́ni tó lÉkòó, àwọn gan làwọn. Kódà àti ẹ̀ríkà níbi táwọn kan tiẹ̀ ti ń claim pa àwọn gan làwọn lÉkòó nínú Ìgbò. Torí pé Yorùbá gbàgbà mọ́ra, ojú Yorùbá sí ìrọ̀. Mi ò rí ìran náà láyé
tó lè lọ claim ilẹ̀ just 100 meters nílẹ̀ Igbo, just 100 meters mi sọ pé gbogbo city o but 100 meters péré mi ìríran Yorùbá àbí ìran Haúsá tó lè lọlẹ̀ Igbo lọ claim ẹ̀ ṣọ́ọ̀tì ẹ̀ ń talẹ̀ wọn fún yàn ìran mi ò lè kọ́lé sí ilẹ̀ Igbo. Ẹni bá dẹ̀ sọ pé mo nílé mẹ́jọ nílẹ̀ Igbo kó wá sọ fún wa ká gbọ́. Àwọn kẹrin gbogbo ilẹ̀ Yorùbá náà ti rà tán èyí tó fi kọ́lé tó fi ṣe business tẹ́ bá tẹ̀ rí business ńláńláńláńlá lénìí nílẹ̀ Yorùbá I am too sure Igbo ló ní 90% àwọn big businesses tó wà ní Ogun State wa yo Igbo ló ní spare part ló fẹ́ sọ ni electrical materials ni àbí plumbing materials àbí house decoration materials water closet tiles flush doors àtàwọn decorated doors ẹ lọ́wọ́ àwọn tó ń ta kiri they are 99% of them are Igbos pàápàá jùlọ nílùú Èkó bẹ́ẹ̀ náà ló ṣe wà l'Ogun State tó bá ti jẹ́ business tó jẹ́ pé ó wà money oriented tó gbé billion mi ẹ lọ́wọ́ àwọn tó ń ṣe Igbo ni and most of them are proud owners of mansions nílẹ̀ Yorùbá tí ó dẹ̀ sẹ́ anybody tó mì wọ́n lọ́wọ́ wò for you to know how tolerant we Yorùbás are àmọ́ bá a ṣe wá gọ̀ tó yẹn náà Yorùbá ní ọmọ àlè ni wọ́n ló ń rínú tí kì í bí ọmọ àlè náà dẹ̀ ni wọ́n bẹ̀ tí kì í gbọ́ bó ṣe wá gọ̀ tó yẹn bí a ṣe gọ̀ tó lẹ̀ Yorùbá yẹn a máa ń kọ ìwọ̀sí tá a bá rẹ̀ tó fi ìwọ̀sí lọ̀ wá àìmọye ìwọ̀sí làwọn Ìgbò ti fi lọ̀ wá jákèjádò lẹ̀ Yorùbá tèkó ló wá burú jù ni tèkó ló burú jù in tí 90% wọn gan ò lè dánwò nílùú wọn bọ́n ṣe jọmọ Ìgbò tó 90% wọn tí wọn ò lè dánwò nílẹ̀ Ìgbò ni wọ́n dánwò lẹ́kọ̀ọ́ àìmọye association tó dáhùn náà ń pàṣẹ lẹ́kọ̀ọ́ àìmọye àwọn market ọjà káàkiri tó jẹ́ Ìgbò ló ń pàṣẹ bẹ̀ tọ́tẹ̀ tó máa deny ọmọ Yorùbá láti rí ṣọ́ọ̀bù gbà nílẹ̀ àbínibí wọn so ètò ẹ̀sọ́ ìpé ẹnìkan lè lé Ìgbò kò tí Ìgbò bá kọjá ààyè wọn lè lé wọn tí wọn bá rẹ́dì láti bá àwọn èèyàn gbé peacefully wọ́n lè lé wọn àṣìṣọ́ ọ̀rọ̀ nísà lóòótọ́ ni wọ́n Nàìjíríà àmọ́ ṣé wọ́n Nàìjíríà gan wọ́ọ̀kì mọ́ láyé tá a wà yìí everybody ti promote ethno-religious problem ethno-religious conflicts ti wà ní Nàìjíríà everybody dẹ̀ mọ̀ tí ó dẹ̀ sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì rí ṣe sí ìwọ̀jú mi èmi ò jù àìmọye tó ti ń ṣẹlẹ̀ láàrin wa bí Ìgbò ṣe yarí Yorùbá yarí Haúsá yarí ni Fúlàní yarí everybody yarí kí ló fà á inferiority complex èmi jù ọ́ wò jù mí kí ìran kan fẹ́ máa jẹ gàba lórí wa Yorùbá ò ní gbà o Ọlọ́run ṣe òwúlẹ̀ ti wá Yorùbá sọ pé òwú kì í ránró ṣùgbọ́n àwí ìmẹ́nu kú òǹtòwú owó ò ṣe kí ránró ẹni ránró jù lòwú torí òwú kì í gbàgbé ọ̀rọ̀ ẹni tí ó bá dẹ̀ gbàgbé ọ̀rọ̀ instead tó ránró òwú ló dẹ̀jẹ̀ sí mi lórí òwú ni bàbá mi òwú ni bàbá ẹ̀ òwú ni ìyá ẹ̀ òwú ni ìyá mi òwú ni bàbá ẹ̀ òwú ni ìyá ẹ̀ gbàgùrà ni bàbá mi ṣùgbọ́n ìyá bàbá mi òwú ni gbogbo ìgbésí ayé bàbá mi náà òwú ni bàbá mi nìkan ló jẹ́ gbàgùrà gbogbo tó kù òwú ni délẹ̀ so mo súnmọ́ òwú gan ju any other tribe lọ ní tí mo ti wá ìyá bàbá mi òwú ni bàbá mi nìkan ni gbàgùrà ṣùgbọ́n ìyá bàbá mi òwú ìyá àti bàbá àti ìyá yẹn náà òwú ìyá mi òwú bàbá ìyá mi òwú gbogbo ìgbésí ayé ìyá mi òwú mo mọ̀ wọ́n dáadáa so téèyàn bá sọ pé ká lajúlẹ̀ ká jẹ́ kí tàlùbọ̀ kó wọ̀ nílẹ̀ Yorùbá aburú ni so àṣìṣọ́ ọ̀rọ̀ nísà wípé anybody ò lẹ́tọ̀ọ́ láti lé Ìgbò tí Ìgbò bá kọjá ààyè èèyàn lè lé
wọ́n kì í báyàn gbé tipátipá. àìmọye tún tí wọ́n ń pa lẹ́kọ̀ọ́ tó ń pa lábẹ́òkúta tó ń pẹ́ ká tó ń pa káàkiri àti Fúlàní àti Ìgbò bọ́ torí pójú Yorùbá rọ̀ everybody là kó mọ́ra. tó bá wá àwọn tó ń ṣe wọ́n Nàìjíríà túlì wà láì mo gbé fún Yorùbá ní o kò sẹ́ni tó ṣe wọ́n Nàìjíríà tó wà. àárín tètè kódà máa ń bá ọmọ wa wí pàápàá fún other tribe torí pé àwọn ọ̀dá wa ká ṣe pàtíà àwa Yorùbá sóò lóòótọ́ tó bá pọn ní ká kó àlejò mọ́ra Ọlọ́run gbà wá láyé yẹn pọ̀ ó dẹ̀ ti affect wa báyìí ó ti affect wa ẹja máa kà lọ. The former president remarks reflect his commitment to the unity and cohesion of Nigeria, rejecting any form of ethnic divisions. His comments were well received by the Igbo Amaka Progressive Market Association, whose spokesperson, Chief Emeka Dallas Emmanuel, praised Obasanjo for his continuous effort towards the progressive and development of the country. Obasanjo's message serves as a reminder of the importance of national unity and the shared responsibility of all Nigerians in building a harmonious and inclusive nation. His word resonates strongly in time when unity and collective efforts are crucial to the country's future. The controversy about former President Olusegun Obasanjo's non-Yoruba ancestral has been an endless debate over the years. Now, tàkọ́kọ́ nìyẹn lórí wọ́n kọ́ sọ̀rọ̀ lórí ìyẹn lórí pé bí wọ́n ṣe support àwọn Igbo nígbà tí wọ́n ṣe meeting yẹn. Now, níbo ni wọ́n ti wá sọ àwọn ọ̀rọ̀ yẹn àti pé meeting wo ni wọ́n ṣe mo fẹ́ sọ nípa yẹn náà kí n tó máa ka ti bàbá torí níbi meeting yẹn ni wọ́n ti wá sọ̀rọ̀ báwo ni àwọn ṣe jẹ́ ṣé lóòótọ́ ni bàbá àwọn jẹ́ Igbo níbi meeting yẹn ni. Former President Olusegun Obasanjo for the first time nǹkan mi ti fẹ́ ka gbogbo bẹ́ẹ̀. The disclosure by former President Obasanjo came even as the former president said he doesn't believe anybody in Nigeria should be driven away from any part of the country, declaring we own this country together. Obasanjo made this known when he received in audience the leadership of Igbo Amaka Progressive Market Association, an umbrella body of major markets in Lagos State, held at the Bodrum Olusegun Obasanjo Presidential Library OPL Abeokuta, Ogun State on Thursday lánàá níjẹta. In a statement by his special assistant on media Kehinde Akinyemi Obasanjo, who did not speak much further on the paternity claim. At the meeting, the former president said the leadership of the group reached out to him to support the establishment of the Owerri to establish the establishment of the Owerri Central Market, positioned to be best of its kind in the country. Owerri wà ní Imo State. Ibẹ̀ ni wọ́n ti fẹ́ dá market sílẹ̀. Bẹ̀tán wá ṣe meeting l'Abẹ́òkúta. Kí ló kan bàbá wa Ọbásanjọ́ àtàwọn Owerri? Kí ló kan bàbá Ọbásanjọ́ pẹ̀lú Igbo? Always Igbo always recognize him, always call him láìpẹ́ ni wọ́n lọ bá wọn ṣe meeting. Is it telling us that really it belongs to them? Àwọn nìkan kọ́ pa Ayọ̀ Adébájọ náà same thing. Àtẹ̀dídì gbọ́ yẹn mi mọ́ bóyá òótọ́ ni bóyá arọ́ ni, but it's an alleged that mọ́mì tí wọn náà ọmọ Igbo ni.
gbogbo àwọn tó bá jẹ́ wọ́n ní Igbo blood yẹn àbí Igbo relations yẹn lára, they always have, tàbí kó jẹ́ Fúlàní, wọ́n máa ní sympathy fáwọn ẹni yẹn ju Yorùbá lọ. Why? wọ́n máa ní sympathy fáwọn ọ̀ràn yẹn ju Yorùbá lọ. They always do anything whatever they want to do at the detriment of Yorùbás. Ṣé ìran Yorùbá ṣé third class ni wá lóòótọ́ ni àbí kí ni ká pè? Kí ló dé táwọn èèyàn tí wọn kì í máa ń value wa tó bí wọ́n ṣe ń value àwọn ọ̀ràn tó kù? And the funniest part is ibi ni wọ́n ti máa dàgbà tán bá tiẹ̀ bí wọ́n síbí, wọ́n á tọ́ wọn dàgbà bí, wọ́n á jẹ bí, wọ́n á mú bí, wọ́n á dàgbà sí bí, wọ́n á ṣe gbogbo ìgbésí ayé wọn bí, wọ́n á di èèyàn gan láti bí, ṣùgbọ́n wọ́n á wá padà fi pìṣúlẹ̀ Yorùbá gbẹ̀yìn. Ẹ rí lára wọn hatred wọn sí Yorùbá, ẹ máa rí hatred yẹn. Wọ́n máa love Nàìjíríà gan, but wọ́n máa ní hatred síran Yorùbá. Kí ló ṣẹlẹ̀? Àwọn sì máa wò wọ́n lókè bí olórí, àwọn sì máa wò ọ̀tálẹ̀ Yorùbá sí wa. Kí ló dé? Kí la ṣe? Bàbá wa break silence lórí pé ṣé lóòótọ́ ni Joseph Onyejikwe Okudili, ṣé lóòótọ́ ló jẹ́ bàbá wọn? Bá a ṣó picture bàbá yẹn. Ṣé lóòótọ́ ni bàbá yẹn jẹ́ bàbá wọn? Bàbá for the first time bàbá Ọbásanjọ́ break silence lé lórí. Ọ̀rọ̀ yẹn sọ pé former Nigerian leader Olúṣẹ́gun Ọbásanjọ́, ẹ bá mi show picture bàbá yẹn sẹ́ ẹ́ mo send the picture yẹn sí NCCC tó ń jókòó lórí ṣíà. Now ọ̀rọ̀ yẹn sọ pé former Nigerian leader Olúṣẹ́gun Ọbásanjọ́ left and the man critics claimed, okay, àwọn picture tí wọ́n send sí tọ́jọ́ yà ni. Wọ́n sọ pé bàbá Ọbásanjọ́, the man critics claimed was his father Joseph Onyejikwe Okudili, an Onitsha prince and policeman, and later Obi. Wọ́n ní picture tá a wò yẹn pé picture bàbá yẹn ni yẹn bàbá tá a wò yìí, bàbá tó bí bàbá Ọbásanjọ́, wọ́n lò nìyẹn pé orúkọ yẹn kẹrì orúkọ tó ń jẹ́ nìyẹn. Former President Chief Olusegun Obasanjo for the first time reacted to the claim of his Igbo paternity, declaring that such insinuation made him laugh. Wọ́n ní fún ìgbà àkọ́kọ́ bàbá Ọbásanjọ́ dá àwọn tí wọ́n ń pè wọ́n ní Igbo, wọ́n dá wọn lóhùn for the first time fún ìgbà àkọ́kọ́. Ní tí wọ́n sì sọ ni pé irú ọ̀rọ̀ báyìí ó mú àwọn rẹ́rìn-ín, ó pa àwọn lẹ́rìn-ín, ó jẹ́ ọ̀rọ̀ tó pa àwọn lẹ́rìn-ín, tó mú ẹ̀rín wá. Some critics once came to town claiming that Obasanjo's father was Joseph Onyejikwe, an Onitsha prince and policeman serving in Abeokuta in the 1930s, where he met and impregnated an Owu lady, Ashabi, but refused to marry her. That was because, as the critics argued then, marrying a Yoruba woman would hurt his chances to the throne. Onyejikwe later became Obi of Onitsha in 1962. Wọ́n ní ohun tí àwọn èèyàn sọ ni pé bàbá Ọbásanjọ́ ló ń sọ̀rọ̀ pé àwọn kan sọ pé ìyá àwọn ni Yorùbá tí bàbá àwọn sì jẹ́ Ìgbò. Wọ́n wá ní ìgbà kan àwọn èèyàn sọ pé àwọn ìyá ẹnìkan wá sílẹ̀ Ìgbò sílẹ̀ Yorùbá, ẹni tá à ń sọ yìí sì jẹ́ ọmọọba Obi tìlú Onitsha. Wọ́n lórúkọ ẹni náà máa jẹ́
Joseph Onyejikwe Okudili wọ́n láwọn èèyàn sọ bẹ́ẹ̀ wọ́n náà wá sọ pé Okudili yìí pé ọlọ́pàá ni ìyẹn Joseph yìí wọ́n ló wá láti ìlú Onitsha ó wá sí Abẹ́òkúta wọ́n ní wọ́n iṣẹ́ gbé wá gẹ́gẹ́ bí ọlọ́pàá iṣẹ́ gbé wá níbi 1930s wá sábẹ́òkúta wọ́n níbẹ̀ ló ti pàdé arábìnrin kan tó ń jẹ́ Àṣàbí tó sì jọmọ òun wọ́n ló fún Àṣàbí lóyún ṣùgbọ́n ó kọ̀ láti fẹ́ torí pé fífẹ́ Àṣàbí yóò já sí wípé kò ní lè jẹ ọba ní ìlú Onitsha ṣé ẹ gbàgbé pọ́mọ ọba ni wọ́n wá ní nígbà tó di 1962 Onyejikwe ó padà lọ di òbí nílùú Onitsha ní 1962. The disclosure by former President Obasanjo came even as the former president said he doesn't believe anybody in Nigeria should be driven away now. So Obasanjo sọ pé gbogbo tó ní kálukú ń sọ yẹn o wọ́n ní ẹ̀rín lásán ló ń pa àwọn báwọn kan rẹ́rìn ni wọ́n sọ pé bẹ́ẹ̀ ni wọ́n sì sọ pé bẹ́ẹ̀ kọ́ wọ́n kàn sọ pé ẹ̀rín lásán ni ọ̀rọ̀ àhesọ táwọn èèyàn sọ yẹn ẹ̀rín lásán ló pa àwọn wípé bàbá Joseph Okudili Onyedukwe pé káwá sọ pé bàbá àwọn ni ṣùgbọ́n sà mo lè báyàn jàkú síbẹ̀ tí n bá rẹ́ni tó sọ pé Ìgbò ni bàbá Ọbásanjọ́ nígbà kan mo lè báyàn jà gidi pé kò jọ àmọ́ mi náà wá ṣe sùúrù mo wá wò kó jọ gàté kò jọ gàté ó ń fẹsẹ̀ méjèèjì jọ gàtìgàtì always ẹ máa rí bàbá Ọbásanjọ́ àti Ìgbò tọ́jọ́ ṣe mítìn wọ́n bá jọ ṣe mítìn wọ́n á fún láwọ̀ wọ́n máa pèsè bí pèsè kí ni àjọṣepọ̀ Òwèrì Onitsha àti bàbá Ọbásanjọ́ kí ni àjọṣepọ̀ Ìgbò pẹ̀lú bàbá Ọbásanjọ́ tó fi jẹ́ always tí Ìgbò bá ti lẹ́ni tí ń ṣe wọ́n recognize Ọbásanjọ́ special tàbí kọ́ pé Páyọ̀ Adébánjọ á dẹ̀ mú àwọn méjèèjì sí leader Yorùbá the same bàbá Ọbásanjọ́ ìlàrí tí wọ́n rí dínkù àwọn ọba wa tó ṣe dídé ẹ̀jọ́gbò the same bàbá Ọbásanjọ́ yìí lórí dínkù bàbá wa Awólọ́wọ̀ the same bàbá Ọbásanjọ́ yìí lórí dínkù Abíọ́lá the same bàbá Ọbásanjọ́ yìí ló tún takù Tinubu lọ́wọ́lọ́wọ́ yìí kódà wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà kí Tinubu bá má di president bọ́n ṣe ṣe nìyẹn náà kí àwọn Abíọ́lá bá má di president bọ́n ṣe ṣe nìyẹn kódà ń gbà yẹn agbára tiẹ̀ wà lọ́wọ́ wọn wípé káwọ́lọ́wọ́ má di president kò di president ní kọ́kọ́ Awólọ́wọ̀ wọn tún gbé sẹ́wọ̀n wọn ló ṣe ó kọ̀mìtì treasonable felony òyìnbó yẹn wọ́n fẹ́ yọ mí lẹ́yìn wọ́n ló dìtẹ̀ gbàjọba. Mo wá ń béèrè lọ́wọ́ ara mi pé ṣé ká sọ pé lóòótọ́ ni bàbá ò sọ ń bí pé lóòótọ́ ni àbó òótọ́ kan ló kàn kán lọ́rọ̀ yẹn pa àwọn lẹ́rìn it made me laugh at least for the first time. Mo ti ń retí kí bàbá jáde kán wá sọ̀rọ̀ tipẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ sà ìbéèrè mi ni pé kí ló dé tó fi jẹ́ pé ẹ kì í sọ́pọ̀tì Yorùbá ní tó bá dà for example ẹ wo tún táwọn Fúlàní ń pa fún wa yìí ẹ wo tún táwọn Fúlàní ń pa fún wa láìpẹ́ yìí la gbọ́ pé wọ́n lẹ́nìkan Sunday ní sáìdì Oǹdó Èkìtì yẹn Fúlàní lọ ká mọ́ oko wọ́n dẹ̀ pa ní fọ̀nà fọṣu wọ́n pa fọ̀nà fọṣu nìkan kọ́ wọ́n kó ìfun ẹ̀ jáde báyìí oh God wọ́n pa wọ́n kó fún ẹ̀ jáde báyìí ajá ẹ̀ wọ́n fọwọ́ kájá wọ́n fàjálẹ̀ torí òun àtajá náà jọ lọ sóko àwọn tí wọ́n rí ajá yẹn sùn tì
tẹ́ bá dẹ̀ fi rí ìfẹ́ ajá àtolówó tó rí bẹ́ẹ̀. Àwo fídíò kan gbà tá a wà kékeré, wọ́n pe fíìmù yẹn ní Teri Mahabaniyan, àwọn Indian film ni. Teri Mahabaniyan yẹn ẹni tó ní ajá ni actor nu fíìmù yẹn. Ajá, olówó ajá yẹn ni wọ́n pa. Olówó ajá yẹn di ajá yẹn mọ́lẹ̀ báyìí. Òun wá ti fíìmù wọn kámẹ́rà làwọn tó máa pa máa yẹn dé. But ajá yẹn wà lórí ìṣó ń bẹ̀, ó dẹ̀ rí ojú gbogbo àwọn tí wọ́n pa ọ̀gá wọn. Ojoojúmọ́ ló máa ń lọ sórí bẹ́rí ọ̀gá ẹ̀ lọ sunkún. Ó wá make sure pé ẹnì kọ̀ọ̀kan àwọn tí wọ́n pa ọ̀gá wọn yẹn gbogbo wọn ló pa tán ní kọ̀ọ̀kan. Tó bá ti pa kan, á lọ sórí bẹ́rí ọ̀gá ẹ̀, á lọ sùn síbẹ̀, á máa ké. Á tún lọ pa míì. Láti pé káwọn ọlọ́pàá lè mọ̀ òdodo, ṣọ́gá ẹ̀ kúkú rìkọ́dù lọ́wọ́ ni wọ́n pa. Kámẹ́rà ó rìkọ́dù lọ́wọ́ gbogbo wọn ṣe ń pọ̀ gá ẹ̀. Ajá ìgbé kámẹ́rà lọ fáwọn ọlọ́pàá ní police station, káwọn ọlọ́pàá lè mọ̀ àwọn tó pọ̀ gá wọn. Àwọn ọlọ́pàá náà dìde mọ́ àtajá àtọlọ́pàá, wọ́n jọ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yẹn débi pé ajá ló ti gbádẹ́lì pa gbogbo àwọn tí wọ́n pọ̀ gá ẹ̀. Téèyàn bá náìsì sàjá, ajá máa ń ṣetán láti jà fún yàn, kódà dọjọ́ ọkú. A bá ajá yẹn pẹ̀lú Mr. Sunday yẹn tán jọ sùn. Ajá yẹn sùn sẹ́gbẹ̀ẹ́gbẹ̀, kò yá kó sọ fún wa pé báyìí lọ́rọ̀ ṣe jẹ́. Fúlàní lọ ka moko, wọ́n dẹ̀ pa síbẹ̀. Wọ́n spinal loss fún Yorùbá. Àìmọye tí Yorùbá ti ṣọ̀fọ̀ bẹ́ẹ̀, láìmọye tí ó dẹ̀ sí tó ṣẹlẹ̀ sí. Bàbá Ọbásanjọ́, èmi ò tí ì rí bí tẹ́ ẹ ti dìde, tẹ́ ẹ sọ fún president of the day látàyè Buhari tó fi dáyé Tinubu yìí. Mi ò rí kẹ́ ẹ dìdíjà pé no, enough is enough fún Fúlàní. Statement ẹ máa sọ sí ni pé ẹ̀fọ́ kan ìlẹ́fọ̀ láwo, even if the ẹ̀fọ́ is a criminal ẹ̀fọ́, ẹ̀fọ́ yẹn ẹ̀fọ́ tó dá ọ̀gbọ́dọ̀ tó á lè láwo ṣá, torí pa jẹ́ wọ́n Nàìjíríà. Ṣe rí wọ́n Nàìjíríà of 18 tá à ń sọ yìí, wọ́n Nàìjíríà of a statement tí gbogbo wa make yìí. I must confess to you that it's totally a scam. Wọ́n ti sọ di scam mọ́ wa lọ́wọ́ sí. Wọ́n Nàìjíríà ni wọ́n fi kó àwa Yorùbá lọ́bẹ̀ jẹ títí tá fi dìgbà tá dà yìí. Ó láfi rù ké egun tá dà yìí. Ó ní gbogbo aburú fi ṣẹlẹ̀ sílẹ̀ Yorùbá lọ́tún lósì. Ọmọlọ́mọ tí ẹ̀yin èèyàn bá wa dáwó fún. Ìjẹ́jẹ́ mọ̀ pé obìnrin tí wọ́n jọ gbé wọn yẹn, ọkọ títí ẹ̀, ọkọ jẹ́ Air Force officer bí naval officer dẹ̀ ni, bẹ́ẹ̀ ti yàwó doctor ni. Àwọn Nigeria Association of Nurses and Doctors ń sìn lẹ́yìn gbogbo owó rẹpẹtẹ táwọn Fúlàní ti gbà o. Ọba ńlá wa gbọ́n tí mo fẹ́ sọ yìí o, torí mọ̀ kó tó sì mo máa jáde o. Lẹ́yìn gbogbo owó rẹpẹtẹ tán ti gbà yẹn, tọ́ba ńlá sọ pé ó lè ní mí pé rọ́ọ̀mù ń pa. Lẹ́yìn gbogbo owó yẹn, wọ́n tún ní kọ́ lọ wá another 40 million wá. Mo gbé ìyá ọmọ yẹn wá bí. Ṣé ẹ gbàgbé now? Lẹ́yìn gbá lẹ́yìn àwo tí wọ́n gbà, Fúlàní ò fi wọ́n lẹ̀ o. Kò fọmọkùnrin yẹn lẹ̀, ọmọ kékeré yẹn, kò fìyàwó yẹn náà lẹ̀. Àwọn Nigeria Association of Doctors and Nurses sìn. Mo wá rí write up tí wọ́n fi threaten Nigeria government pé àwọn fún wọn ní mandate ìjọba ẹ̀. The Nigerian refusal to rescue those guys, àtọ woman yẹn o, àtọmọ yẹn o, wípé àwọn táwọn jẹ́ association yẹn àwọn máa strike. Ní ìwà mọ́ o, bóyá Nigeria government ti gbọ́ bóyá máa bá wọn dá sí o. Till now wọ́n release ọmọ àtọmọ o, àtọmọbìnrin yẹn, wọ́n release kankan náà méjèèjì. Everything dẹ̀ lọ àsìkò pé kò sí wàhálà kankan. Bàbá Ọbásanjọ́ ìlú lẹ́wà. Tí Yorùbá bá dìde lọ́la ń sìn, tí gbogbo aparapọ̀ tá a yarí pé enough is enough fún Fúlàní àfẹ́yìn mọ́, ẹlẹ́fọ̀ọ́ kò gbọ́dọ̀ lẹ́fọ̀ọ́ láwo. Bẹ̀tí wọ́n gbọ́dọ̀ lè máa pa wá anyhow kẹ́ ẹ má sọ̀rọ̀.
ẹ̀fọ́ alẹ́fọ́ láwo nínú tá a bá bọ̀ yìí o gbogbo ẹ̀fọ́ tó bá ti sọ pé òun ò ní jẹ́ kẹ́fọ́ kejì tóun lọ bá ń bi tó ti bá tó lóun ò ní jó gbé pẹ̀lú peace no ẹ̀fọ́ yẹn mọ̀ ṣe gàwù fún wa kó ṣe gàyà fún wa jẹ́jẹ́ kó bá tiẹ̀ lọ kó kúrò ní tẹ́rítì wa ṣàtọmọ́tàn ìran Fúlàní ni àbátọmọ́ràn Yíbò must we be relating together at the same time ṣèdọ́gbọ́n ní kájọ máa ṣe ní tí wọ́n bá wa gbé kán láwọn ò ní gbé pẹ̀lú àlàáfíà kọ́ máa bá kán lọ lu wọn náà wọ́n kọ́kọ́ ti recognize yín as bàbá wọn wọ́n fẹ́ ṣe nǹkan lówèrè ẹ̀yin náà wá ẹni pé ó ti di bàbá yìí wọ́n mọ̀ yín ní bàbá wọn stay with them but that statement pé we are one Nigeria we are never one Nigeria o Fúlàní ò rí wa bí one Nigeria o ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yíbò náà ni ò rí wa bí one Nigeria you need to listen to their statement at times tí wọ́n bá ọ̀tá àwọn ọ̀rọ̀ burúkú lẹ́nu I couldn't imagine kíkọ́ máa threaten wa pé you people are you are animals you are moron Yíbò ń bá wa Yorùbá sọ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ wá ló ń gbé igi ọ̀tẹ̀ kọ́ ní táwọn náà sọ ẹ gbọ́ kò sẹ́ni tí òun ká jẹ́ wọ́n Nàìjíríà àmọ́ what about another tribe tó bá rí àwa Yorùbá because of bá ṣe gentle bá ṣe ṣe sùúrù because we are cool we are gentle we like peace tí wọ́n wá fẹ́ sọ wá di rìndìrìndì ọlá tí wọ́n fẹ́ sọ wá dọ̀dẹ̀ tí wọ́n mú wa ní mugun no we have to Yorùbá ní súnmọ́ tó bá súnkò gírí abojú ẹ̀yà abúyàn jẹ àgọ̀ náà wà kì í ṣọ̀dẹ̀ a kàn jẹ́ ìran wọn torí moral lesson tí wọ́n fi tọ́ wa dàgbà ẹ máa sọ tán bá fa riot tí Yíbò Yorùbá Haúsá bá wà bẹ̀ tí Yíbò tí Haúsá ló máa lè bẹ Yorùbá gan lè sàsẹ́yìn láìkí wà lára but tán bá pín wá lẹ́mìí tá a bá dá sí tí Yorùbá ló máa burú jù ń bẹ̀ o bẹ́tà láìkí ká tètè jà Yorùbá ní sùúrù gan adẹ̀ nígbàmọ́ra ohun táwa tọlẹrétì láwọn olúwa yìí ọ̀pọ̀lọpọ̀ other races ò lè wọn lọ tọlẹrétì láíláí ohun tí àwọn ajá jẹ́ káwọn foreigners ti wá máa wá ṣe they are foreigners àtọ̀húnrìnwá ni wọ́n Haúsá ilẹ̀ Yorùbá foreigner ni Ìgbò ilẹ̀ Yorùbá foreigner ni a kàn ń sọ̀rọ̀ pé because we are one ọmọ Nàìjíríà náà kan ní gbogbo àwòtọ́ ni ṣùgbọ́n ṣé wọ́n hùwà ẹ̀ sí wa àìmọye tọ́pọ̀lọpọ̀ wa ò lè ṣe nínú wọn táwọn dánwò ń bí ọjọ́ òlẹ̀ ti gbọ́ pé Yorùbá lọ jí wọn gbélé Haúsá rí tó gba ransom tọ́ndẹ̀ mú pọ́mọ Yorùbá lélẹ́yìí o nítorí òlẹ̀ ti bí ìgbọ́rí nínú ìtàn kò ṣẹlẹ̀ ní kò dẹ̀ ní ṣẹlẹ̀ láyé fàbàdà Fúlàní mélòó náà ti wá mú bí tó ti jíyàn gbé àìmọye ọmọ Yíbò tí wọ́n mú ọmọ ọkàn láìpẹ́ Ìjẹ̀bú Òde they are all Igbos yóò bẹ ọkàn ló wà nù wọn tọ́mádẹ̀ ti gbéyàn lọ jù sí kànga ni Yorùbá tó wà nù wọn náà ọmọbìnrin yẹn mú wọn lọ kínní ni òdúbùkà àwọn tó máa ń ṣe pọ̀nmọ́ àwọn tó máa ń ṣe pọ̀nmọ́ Jẹ̀bú yẹn ni wọ́n dẹ̀ tọ́tàn ló dẹ̀ gbé wọn lọ sí ilé yẹn pé ilé ọ̀gá òrè ló fi wà involve but àwọn tó originate tí wọ́n jẹ́ chairman crime yẹn they are all Igbos tábàárà àwọn yẹn tó ń bá wa gbé pẹ̀lú wàhálà tó ń pa àwọn èèyàn ṣeré wíwá lè lé wọn náà ẹ̀fọ́ kan òfìlẹ́fọ̀ láwo bá wo àìmọye ẹ̀fọ́ tá a máa lé dànù ó ní àwọn èèyàn ṣe ń pariwo pé tá a bá wíwí tẹ́lẹ̀ gbọ́ tá a fọ̀fọ̀fọ̀ tẹ́lẹ̀ gbà tá a gbélùlẹ̀ tá a tún fẹnu wí àpòkí alákàrà ṣàbíra ẹ kúkú jẹ́ a máa bá ti wà lọ ẹjẹ́ kó ní kálukú pínyà ẹ fi wálẹ̀ ẹ̀fà Yorùbá lẹ̀ ẹjẹ́ ká bá tiwa kó nu Nàìjíríà yìí tó bá yẹ pé dandan we must do together tó bá yẹ dandan la máa ṣe wọ́n Nàìjíríà tó dẹ̀ ń pa wá lára ẹ fi wálẹ̀ náà ẹjẹ́ ká bá tiwa lọ ẹjẹ́ kó ní kálukú dúró láyé ẹ̀ náà wọ́n pa máa yẹn ní pakupatọ́ tú fún ẹ̀ síta pàápàá Fúlàní ni o Fúlàní ni ẹ béèrè 100 million lórí obìnrin àtọkùnrin tẹ́ gbé wọ́n dá 100 million yẹn fún yín ẹ béèrè gbá ẹ béèrè àwo wọ́n ṣe fún yín ẹ béèrè ọ̀kadà 10 wọ́n rà fún yín
ẹ béèrè walkie-talkie wọ́n rà fún yín, gbogbo tẹ́ béèrè náà rà, yet ẹ tún filẹ̀, ẹ fi wọ́n lẹ̀ nìkan máa dandan kọ́ sì máa ṣẹrú yín. Kí la mọ̀ tán ṣe fáwọn méjèèjì? Kí la mọ̀ tán ṣe fún wọn? Àwọn yẹn wà bẹ́ẹ̀, ààrẹ ní bọ́dì àrùdùnrànlọ́wọ́ kọ̀ọ̀kan. Ẹ wá ní ká kọrin re máa kọrin re kí Fúlàní. Ìgbò náà ń ṣe tiẹ̀, ẹ̀yìn akọ máa kọrin re kí wọ́n, ṣé wèrè ni wá ni? Mo wá rí fídíò kan níbi tí àwọn ọ̀yà nílùú tí Sunday ti wá, àwọn obìnrin, àwọn ìyá àgbàlagbà, gbogbo wọn wá dàbí Rason Kuti fún Láyọ̀ tá a gbọ́ nù tàn. Bóbìnrin yẹn túwó ra lẹ̀ sí òhò, ó lọ ààfin Aláké táláké sá lọ. Àwọn náà wá máàchì lọ sọ́dọ̀ ọba wọn, wọ́n wá máàchì lọ sáàfin ọba pé ẹ gbọ́ eléyìí enough is enough. Kí Fúlàní máa pa wá nípakúpa ó ti tó bẹ́ẹ̀. Mo ní kó máa ṣe o, kì í ṣe lẹ́yìn o, kì í kú ṣe Abẹ́òkúta. Ilé Ọbásanjọ́ náà bà máàchì lọ straight. Kọ́ lọ́dọ̀ bàbá yẹn pé wo tí Fúlàní fi wá ṣe. Bàbá ti láwọn wọ́n sọ pé àwọn òṣèlú Ìgbò bọ̀, wọ́n láwọn rẹ́rìn. Definitely ọ̀rọ̀ yẹn kì í ṣe bẹ́ẹ̀. Tó bá jẹ́ kì í ṣe bẹ́ẹ̀, ẹ wo tú tí Fúlàní pa, kí lẹ fẹ́ ṣe sí fún ìran yín tó jẹ́ ìran Yorùbá? By now gbogbo tú táwọn Fúlàní ń pa yìí, mo expect kí bàbá Ọbásanjọ́ ti yarí gan. Mo expect kan ti yarí gan. Wọlé Ṣóyínká tó sọ̀rọ̀, gbogbo wọn ní kán mórí wá kán fọrùn lẹ̀. Bàbá yẹn gèsì táwọn ọmọ Ìgbò ṣe, àwọn ọmọ Ìgbò rí tìkú ẹ̀, it got to a stage pàápàá wọ́n láti máa compare bàbá Wọlé Ṣóyínká pẹ̀lú Ṣínú Àṣìbè, pé kán wo Ṣínú Àṣìbè tàwọn ẹ̀wọ̀n bó ṣe òun ni olórí, Wọlé Ṣóyínká ìtàn wèrè lásán ló ń sọ, ìwé ò popular, kìnnìkan lóòótọ́ ló ba ló fẹ́ rọ̀lẹ́ bẹ̀ sórí ṣe lóbìnrin rẹ̀ ṣó lè compare pẹ̀lú I don't know, mi mọ́ bí tó kọ́kọ́ lọ́wọ́ sí. Àwọn iná dá gbogbo ethnic problem ilẹ̀, Ìgbò ní àti Fúlàní. Báti Yorùbá ṣáàní fọwọ́lẹ́rọ́ ká máa wò kí yà máa jẹ wá ká má lè sọ̀rọ̀. Tó bá dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ lébù wọn, ẹlú ẹ̀wọ̀ tó tọ́ pa fún Ìgbòho nígbà ẹ̀. Wọ́n gbégbé, wọ́n ṣe gbogbo ẹ̀. Nígbà kí Ọbásanjọ́ sí ṣe sí, is less concerned. Doesn't care. Gbogbo ẹni tó bá ti dìde, bó ń fẹ́ ìrànlẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí, they must to tarnish his image. Láti kìí ṣe pé àdáràn, láti kìí ṣe pé ìran ìjẹ́rú. Àwọn ìyá yẹn bọ́ra sí òwòsẹ̀, wọ́n máàchì lọ sọ́dọ̀ àwọn ọba. Mo ní ìtàwọn ìyá ìṣe ó ti wà long overdue. Ó yẹ kọ́mọ Yorùbá ti yarí ti pẹ́. Bẹ́tà wọn bá tán máàchì lọ́dọ̀ wọn yẹn máa sọ kọ̀ọ̀kan lé wọn lórí sí. Ẹ jẹ́ ká wo àwọn ìyá yẹn. Ìṣílẹ̀ ní oko, wá kọ́ màlúù tí wá nílé ìwé kọ́ tí wá ní ìṣílẹ̀ ní àtùbà, wà ní ìrẹ̀lẹ̀kú tí wá ní ìṣílẹ̀ ní àtùbà, wọ́n gbà bọ̀dẹ̀ wọn ní màlúù, wọ́n gbà bọ̀dẹ̀ wọn tí wá ní ìṣílẹ̀ ní àtùbà, wọ́n gbà wọ́n kó máa ń jẹ́, wọ́n bí àpò ọmọ bàtà ṣe, bàtà ìyá ṣe, wọ́n pa, wọ́n tún fún ẹ̀ṣẹ̀ àgbà ẹni tó lè jẹ àtìsàlẹ̀ lọ́wọ́ yẹn wà bí ẹ ṣe wà yìí láì sí wèrè ẹni tí wọ́n bá wá bá á mọ̀ wípé ohun tí wọ́n ṣe kọ́ àwọn lára ohun tó ṣẹlẹ̀ àwọn lára tó kábíyèsí mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbọ́ dàbẹ́ pé kò tí ì ṣẹlẹ̀ ní lọ́kà lórí ogun ìkọ́ ọ̀kà ṣùgbọ́n tí ò ṣẹlẹ̀ ní orí ẹ̀ tó bá dẹ̀ wá ṣẹlẹ̀ àwọn kan dẹ̀ wá tó fi kọ́gbọ́n tó bàbá wa ó ti rí ìrìn àjò yín ó rí ohun tí ẹ kó sọ́wọ́ yìí wọn kó dé ń kó sọ́wọ́ wọ ìlú wọn dédé ń kó sọ́wọ́ ìṣòro ó rí aṣọ tẹ̀lé ó mú àyà
wọ́n ẹ̀ dédé ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀rí pé gbogbo ilé ní òní bẹ́ẹ̀ wọ́n ẹ̀ dédé ń ṣe bẹ́ẹ̀ ó ní yàn kọ́ ó ní kí n bẹ̀ yín ó ní kí n bẹ̀ yín o wọ́n ń sunkún bí wọ́n ń sunkún bí o wọ́n kì í sunkún bí kábíyèsí ọba aláyélúwà ó fẹ́ bá yín sọ̀rọ̀. Kábíyèsí o. Látàná tí mo ti gbọ́rọ̀ yẹn láìpẹ́ tí ìrírí ìgbé láwọn ìgbésẹ̀ tí mo ti gbé lára ìgbésẹ̀ ọ̀rọ̀ yẹn ni mo tó gbé ìpàdé bàbá olóyè ìlú ọ̀gá ọlọ́pàá láàmà lọ́sùn wọ́n lè ṣe ti àwọn ọmọ lẹ́yìn alẹ́ tí àwọn fúlàní náà mọ̀ ní ọ̀dọ́ ní àpè wọn. Tí wọ́n pe àwọn olóyìn kú. Ọmọ ní ó wà láàbùrẹ́ tó bá tó àbúrò tó bá tó síbẹ̀ lórí àwọn ìrìnlẹ̀ tó lọ sí àwọn ìrìnlẹ̀ àbúrẹ́. Wọ́n ti dé ní akọ́lẹ̀ ìbò. Tún níyà. Àwọn náà gbogbo ìgbésẹ̀ tó bá dára pé a ní ìlànà àṣà láti rí pé àwọn tó ti fún yẹn wọn ọ̀rọ̀ lápẹ́ àti pé kúrú ẹ̀ tó má ṣẹlẹ̀ mọ́. Ìyẹn tí yóò fún ọ̀nà tí a máa rí gbà tó wà pé àwa fúnra wa ní àwọn àjọ ọ̀rọ̀ kan báyìí ó tún ní àwọn tá a máa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní sọ ẹ̀dọ́ tó tún máa ní bá wa dá sí àpè alága kánsù gbogbo wa mi yóò ní aṣojú gómìnà ní ọ̀kan níbí tó gómìnà náà á ti gbọ́ nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ Ìjà sí mi. ilé ẹ̀ máa wáyé mọ́. Ẹ má wáyé mọ́. Inú bẹ́ẹ̀ ni ní báyìí bẹ́ẹ̀ ṣe wáyé báyìí ní gbogbo inú mi dùn ó ká mi lára ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa la ní ẹ̀jẹ̀ ríru lára tá àti ọ̀nà tó wà lára èyí tó ń rí ìwọ̀n ní náà tó bá kọjá àlà ni wọ́n máa ń sọ pé bóyá ní wọ́n ti tó wọ́n sọ pé ìrọ̀pá rọ̀ṣẹ̀. ẹ̀jẹ̀ ríru ló ń fa ọ̀pọ̀lọpọ̀ ló ní lára tí ò mọ̀ pẹ̀lú yóò láti sílẹ̀ láti ìgbà náà tó fẹsẹ̀ máa rìn wá sí ó káì nígbà nígbà ìmọ̀lẹ́yìn àdúrà tí mo ń gbà ní pé ó bọ̀wọ̀ ó fẹ́ àwọn tó ń ṣe yìí láti rí nǹkan tó ń ṣe ẹgbẹ́ ẹ̀ kò ní jẹ́ káwọn tó pa gbogbo apá. Àwọn ìyá wa lè rí yẹn tí wọ́n bọ́ra lẹ̀ tí wọ́n lọ bá kábíyèsí ó ti tó gẹ́ o, enough is enough. Now ṣé kó máa lọ bẹ́ẹ̀ wọ́n lọ pa ẹni ẹlẹ́ni sí oko ẹ̀. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá náà a gbọ́ mo gbàṣírí kan tí ọmọ Fúlàní jáde wá sọ. Mo wà shocked nígbà tí mo láṣìírí yẹn. Ọmọ Fúlàní yẹn ní gbogbo àwọn ọba wa káwọn bá dé ìlú kan káwọn tó establish síbẹ̀ káwọn tó máa ṣọṣẹ́ táwọn fẹ́ ṣe àwọn máa ń lọ fún àwọn ọba wa lówó. Ẹ̀yin ọba aládé allegation ńlá lọmọ yẹn fi kàn yín. Tẹ́ ẹ bá wo fídíò mi mo fẹ́ káwọn ọba wa sọ̀rọ̀ kí wọ́n deny ìtọ́mọkùnrin yẹn sọ káwa Yorùbá lè mọ̀ pé ibi tí ìyà ti ń jẹ wá pọ̀.
àwọn tí wọ́n wọlé lọ pa àwọn ọba ń jọ sí ṣé ká sọ pé sàwáwù ni wọ́n ni àbí wọ́n mọ́ra wọn torí pé gbogbo alágbẹ́wù lẹ́ta bá pẹ̀rẹ̀ wọ́n ń bà yẹn wípé no wọ́n ṣe máa pa àwọn ọba wa pẹ̀tọ́mọ ìjáde ń sìn ó láwọn ọba yẹn wọ́n máa ń mọ̀ sí wọ́n máa ń àwọn máa ń bribe wọn àwọn máa ń fún wọn ní owó kó tó di páwọn establish sí ìlú kan lọ́dọ̀ àwọn bá dé ìlú kan bá àwọn máa lọ rí ọba àwọn máa settle àwọn ọba ṣé owó gbójú ń bẹ̀ ní ká pè ní àbówó fún wa láṣẹ ká pa àwọn èèyàn ẹ̀ wọ́n á fẹ́ káwọn ọba wa jáde kọ́ wá deny tọmọkùnrin yẹn sọ ká tó mọ bá ṣe máa ṣépèlé lórí wípé parọ́ máa wọn bá wa bẹ̀tẹ́ ẹ̀ bá jáde sọ̀rọ̀ tẹ́ ẹ bá ráwọn fídíò sí tẹ́ ẹ sọ̀rọ̀ á jẹ́ pé ẹ ti accept kó tán ló ń sọ ó bá rí bẹ́ẹ̀ abẹ́yìn torí ọlọ́run àforí adé yín bẹ́yìn ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ṣe ra burú tó kọ́ sí sílùú ẹ̀yin gan ẹ̀ safe ẹ má gba kọ́bọ̀ lọ́wọ́ fúlàní mọ́ naturally ẹ jẹ́ kí wọ́n lọ ẹ má fún wọn nílẹ̀ ẹ má gbà wọn láyè mọ́ because èèyàn kì í fi iná sórí òrùlé sùn ilé àpadà dùn wọ́n ti ń dà lúmọ yín lórí iṣẹ́ ẹ̀rí àwọn èèyàn yín tán pa àwọn tẹ́ jọba lé lórí sódìgbọ̀n bá pa gbogbo òlúrun tán kẹ́ ẹ̀ tó fi wọ́n lẹ̀ kẹ́ ẹ̀ tó sọ̀rọ̀ ìmá gba owó lọ́wọ́ wọn owó ẹ̀mí àwọn èèyàn yín náà san fún yín kò dẹ̀ sí irú oògùn tẹ́ lè sà sí wọn kò lè mú wọn torí pé ẹ ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ ìdájọ́ yóò wà níyàtọ̀ sí ti Júdásì tó gbọgbọ́n fàdákà lórí Jésù tẹ́mọ tó padà ṣẹlẹ̀ sí ikú kíkú ló kú ẹ má ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lọmọkùnrin sọ ta ni mò ń sọ yẹn náà ẹ bá ń play fídíò yẹn kájọ wò. Wait, so did you know that 95% of the Fulanis that you are seeing in your village, we always used to pay your traditional rulers before we landed into your village? But some of you guys don't know anything about it. But seriously, any Fulani that you can see in your village, or any Fulani that can spend like 1 to 3 or 5 months in your village, I see it to go, they used to pay your traditional rulers. So we used to pay them money before they would allow us to stay like 1 to 3 months in their places. But if like you just pass, they will not collect them. But if we come and spend like 3 to 4 months, we must pay them. So I know some of you guys don't know about it. So we used to pay your traditional rulers. Serious about it. I see so many people are saying we are going around with in the bushes that we did not own, which I say we used to pay for it. Ask your traditional rulers. I swear we used to pay them. If we will spend like 1 to 2 to 3 months, we'll go and find them. We'll give them money, they'll collect. Before we will stay. So stop saying we are going around with our cows in your bushes and we're not giving you guys anything, which it is wrong. We are paying, I say. Zam. Ṣé ẹ gbọ́ ẹ̀yin bàbá wa? Ṣé lóòótọ́ lọmọkùnrin yẹn sọ? Ṣé lóòótọ́ lẹ gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ wọn? Ṣé lóòótọ́ ló jẹ́ pé táwọn Fúlàní bá ń dé wọ́n máa fún yín lówó? Ẹ̀yin bàbá wa ẹ jáde kẹ́ ẹ deny tọmọkùnrin yìí sọ. Àmọ́ tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n pẹ́ lóòótọ́ jẹ́ pé tí Fúlàní bá ti débẹ̀ wọ́n fún ẹ̀yin ọba lábẹ̀tẹ́lẹ̀ ẹ má gbà mọ́ owó ẹ̀mí àwọn èèyàn yín tí wọ́n ń pàápàá ni wọ́n fún yín yẹn gbogbo ẹni bá sì gbàbẹ̀tẹ́lẹ̀ lórí ẹ̀mí ẹlẹ́nu ẹmọ tí ó ṣẹlẹ̀ sí káwọn ọmọ yín lè lẹ́nu ọ̀rọ̀ irú tóun sọ yìí ó yẹ ká bù lépè straight ni pé wọ́n wá ọ̀nà àbáyọ sábúrú tó ń ṣe nílẹ̀ Yorùbá ni àmọ́ bàbá ló ń parọ́ tó bá dé òótọ́ ní ń kọ́ bó bá jẹ́ gbogbo yín kọ́ lẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn kan ń ṣe bẹ́ẹ̀ nù yín ló máa jẹ́ yẹn àmọ́ máa lè àwọn eléyìí tí wọ́n torí pé Yorùbá ẹnu wa ò kò láti lẹ̀ ló túbọ̀ fún wọn láyé jẹ ló jẹ́ kán fẹ́ fúrọ̀ gan tó bá pẹ́ lóye Ìgbòho tó bá pẹ́ láti lẹ̀ tálákùnrin yẹn ti dìde láti ráwọn abẹnugọlẹ̀ Yorùbá dìde mọ́ ni kò ní rí báyìí kódà pẹ̀lú kó jẹ́ Fúlàní ní president wọ́n á ti kó sí lẹ́nu
àwọn tá a fẹ́ mú ewu tuntun fún ọmọkùnrin yẹn bá lọ́ọ̀ ló yọ by now bóyá àbá ti gbàgbé ní Jẹ́gbò ṣùgbọ́n Ọlọ́run ti kẹ́ ẹ̀ ọlọ́mọ bá wa dá ẹ̀mí ẹ̀ sí torí pé Yorùbá ní olódodo kì í kú sípò ìkà olódodo kì í kú sípò ìkà Ọlọ́run ò jẹ́ kó kú sí toró ní àníyàn tó dáa lórí ilẹ̀ Yorùbá àti bàbá wa Ọbásanjọ́ àtẹ̀yìn ọba wa ẹ papọ̀ kẹ́ bá wa túnbẹ̀ ṣe mo fi Ọlọ́run bá búra tààràtààrà ni Yorùbá sọ́fà o wọ́n tún wá ṣe gegere lórí gegere ìlú wa tó jẹ́ tẹ́lẹ̀ tó bá sọ insecurity àwọ̀ ò mọ̀ rárá níran Yorùbá tẹ́lẹ̀ the most peaceful and the most secured region Yorùbá region ni kò sí ta kò sí jà kò sí wàhálà kò sí kankan lóòótọ́ la lájínigbé gbà yẹn àwọn gbọ́mọgbọ́mọ àfiniṣòwò la ní nájínigbé gba ransom kò ṣẹlẹ̀ rílẹ̀ Yorùbá àfarawé làwọn tó kù ń ṣe ń sìn nígbà tí rí i pé Fúlàní gbowó lálá àwọn náà yà wò pé ẹjẹ́ káà náà bẹ̀rẹ̀ ẹ̀yin tọ́rọ̀ yìí kàn ẹ bá wa tó ṣe ẹ̀yin tẹ́ bá gbọ́ pé Yorùbá ń sọ pé àwọn fẹ́ lọ ìdí rèé o tí wọ́n fi sọ pé àwọn fẹ́ lọ bàbá Ọbásanjọ́ ẹ jẹ́ Yorùbá ẹ̀ kì í ṣe Yorùbá kò sí ní tá a fẹ́ fi yẹn ṣe kò ní pé kí ìlú wa kó má gbòòrò but a fẹ́ kẹ́ identify pẹ̀lú Yorùbá kẹ́ ẹ̀ dẹ̀ ṣe dáadáa sí Yorùbá ju bẹ́ẹ̀ ṣe ń ṣe sí Nàìjíríà lọ tó bá yẹ pé lóòótọ́ lẹ jẹ́ Yorùbá you are Yorùbá first before you are a Nigerian ẹ rí Yorùbá bíi ọ̀rẹ́ yín àwọn ọmọ Yorùbá ẹ ṣe dáadáa sí wọn ọmọ àwọn Ìgbò tó fàyìn bọ̀ dì kí lẹ fẹ́ rí gbà nú wọn tó bá pé lóòótọ́ lẹ jẹ́ Yorùbá o sí nǹkan kan tẹ fẹ́ rí gbà lọ́wọ́ ọmọ Ìgbò bí àwa ìran Yorùbá tán bí yín sí oníyanṣẹ́ ọlọ́kàṣe gbọ́ ìtẹ́bà ògbó ìlà dúpẹ́ lọ́wọ́ ẹ jẹ́ kí n fàsìkò congratulate ìyá mi kan ìyàwó wa lẹ́gbàá ni wọ́n bẹ́ẹ̀ ni Madam Kudrat ní láti Amẹ́ríkà èèyàn mi dáadáa ni wọ́n dẹ̀ ṣe dáadáa mọ́mì àná lẹ pé 70 years mo sọ pé happy birthday in arrears mo sọ bẹ́ẹ̀ fún yín ó ti kọjá ẹ ti ṣe lánàá mi ò wá síbi iṣẹ́ lánàá so kò jẹ́ kí n lè kí yín má gbé kúrò báńkì ká kí wọn dáadáa o Madam Evangelist Kudirat Ọ̀kanlọ́mọ JP wọ́n pé 70 years ní àná ní 16th of August wọ́n dẹ̀ ṣe ní Houston, Texas ní ìlú Amẹ́ríkà lọ́hùn mo kí yín máa ẹ ṣe 80 ẹ ṣe 90 ẹ ṣe 100 lágbára Ọlọ́run tó bá di 110 kẹ́ ẹ̀ ṣọ́kú ń gbà yẹn tó bá di 110 o kẹ́ ẹ̀ kú léwe bá di 110 lọ sókè bẹ́ẹ̀ bá kú léwe ń gbà yẹn kò sí wàhálà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí a sì ń gbádùn yín ẹ fọwọ́ páwó ẹ fèrègì jobi gbogbo àwọn tó tara yín jáde pátá ẹ jèrè wọn lágbára Ọlọ́run wọn á dàgbà lójú yín wọn á sunṣu ọmọ wọn á sunṣu fún yín jẹ o ẹ jẹ wọn ọmọ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ láyé àti láyé dùnú once again happy birthday ma báyìí bẹ́ẹ̀ náà ni gbogbo ẹ̀yin tẹ́ bá mi dá sọ̀rọ̀ ìyá Joshua ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́ ilé yẹn àti rẹ̀ tán pátápátá táìsì làwọn owó ẹ o torí àwọn ibì kan wà tí ò ṣe má lẹ̀ táìsì sí tí a bá lẹ̀ táìsì omi á máa wọ ara ògiri wá náà ṣe ní pé dandan àfi ká lẹ̀ táìsì yẹn owó táìsì ló kù tá à ń wá o a dẹ̀ ń wá àwọn owó pẹ́pẹ́pẹ́ tá a fi parí nǹkan tó kù nínú ilé yẹn ìyá Joshua fúnra lára rẹ̀ òun náà wá nídìí nǹkan tá a kó fún báyìí pé ọmọ Nàìjíríà ní ká kó fún ẹ kó fi bẹ̀rẹ̀ business ẹ̀yin la ní akọ́ ṣọ́ọ̀bù àti kọ́ ṣọ́ọ̀bù o ilé dẹ̀ ti fẹ́ parí lágbára Ọlọ́run
ilé yẹn ti wọ 80% completion 80%. Ó kù tiles, ó kù àwọn nǹkan kódà obìnrin ọ̀hún ló ń pè mí ń bọ̀. Hello ìyá Joshua. Ẹ̀rà mo wà lórí program o, kódà ọ̀rọ̀ yín gan mò ń sọ lọ́wọ́ yìí. Ẹ bá ẹ tún bóyá ẹ àpíìlì sí gbogbo ọmọ Nàìjíríà kẹ́dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ máa sọ̀rọ̀ yín, gbogbo wọn ń gbọ́ yín. Àmín. Àmín o. Àmín o. Àmín o. Àmín o. Àmín. Àmín o. Àmín o. Ìdúpẹ́ nìkan kọ́ ẹ àpíìlì sí wọn, wọn bá ń tó kù ká fi parí ẹ̀ kán jọ o. Ẹ má àpíìlì náà tá fi kọ́ tán ni. Ó yẹ àpíìlì. Ilé yìí ti fẹ́ parí, a ṣì máa kún àti ìrówó kúnkún rárá àti ẹ̀ tí dé bẹ́ẹ̀ rárá. Bẹ́ẹ̀ ni ibi ẹ̀yìn yẹn dandan la gbọ́dọ̀ ṣe fẹ́ǹsẹ̀ àti ìrówó blọọkì. Ok, ẹ má wọ̀rí a bá yín sọ fúnra wa, ẹ má wọ̀rí. Yóò ohun ìyá Joshua ní gbogbo agbọ́ mi tí ẹ wá mọ̀ pé ó máa pè wọlé nígbà tí òǹṣọ́ máa lè ọ̀rọ̀ ẹ̀ là ń sọ lọ́wọ́. Tó èmi náà bá ìyá Joshua fi àsìkò yà pé mo dẹ̀ fi dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀jẹ̀ kójú ti bàbá gbàgede ìmọ̀. Mi mọ̀ bóyá mo fún ẹ ní picture lé yẹn, mi mọ̀ bóyá jẹ́ send fídíò yẹn sí ẹ kó bá wa lò ó ní bí ilé yẹn ṣe rí nísìn. Bí ilé yẹn ṣe rí sìn, ibi tán bá dé. Mo ń bọ̀ o. Ilé yẹn ṣe rí sìn ni tó ti rí. Bá wa lò káwọn èèyàn wá kí wọ́n rí bí ilé yẹn ṣe rí. Ilé yẹn ṣe rí sìn ni. Àfàsìkò yìí tún dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá mi ràn ìyá Joshua lọ́wọ́. Mo máa ń sọ gbogbo ìgbà pé bàbá gbàgede mọ̀kàn ló ń kọ́lé fún ìyá Joshua. Bàbá gbàgede mọ̀kàn jẹ́ kí náà máa ń pè wá, àwa ni middleman láàrin ẹ̀yin tẹ́ ń kọ́lé fún àti ìyá Joshua fúnra rẹ̀. Middleman lásán lèmi jẹ́. Ẹ̀rọ èmi ń ṣẹ́ ni bàbá gbàgede gba owó yìí máa bá a fi kọ́lé fún ìyá Joshua. Kì í ṣe pé mi rò pé owó mi kankan wà ń bẹ̀ ju kémi pariwo báyìí kí n dẹ̀ ṣe wàhálà lé lórí ó tán. Ṣùgbọ́n èèyàn lẹ̀ ń sanwó lẹ̀ ń mówó lẹ̀ bí ilé yẹn ṣe rí sí ni. Òun kọ́ leléyìí o. Òun kọ́ leléyìí. So bí ilé yẹn ṣe rí òun náà ni ẹ̀ ń wò yìí láti ó ti wà ní rírẹ́, wọ́n ti tún ṣe, wọ́n ti ṣe everything tán. Ó kù tiles, ó kù kákùn, ó kù fẹ́ǹsì, afẹ́ṣe fẹ́ǹsì sí ẹ̀yìn àti ẹ̀gbẹ̀gbẹ́, ó kù oríṣiríṣi gate àtàwọn nǹkan míì tá fẹ́ lò. Then owó tá máa kó fún cash pé ìyá Joshua gbà ó kó fi bẹ̀rẹ̀ business ọmọ Nàìjíríà ní ká kó fún ẹ o. Bí ilé yẹn ṣe rí nísìn lẹ́ ń wò yìí o, ilé ìyá Joshua lẹ́ ń wò yìí àti rẹ̀ ó ti dòdìdí full. Gbogbo nǹkan tó yẹ kó wà ńbẹ̀ ló ti fẹ́ wà ńbẹ̀ tán. Àmọ́ àwọn owó pẹ́pẹ̀pẹ́ ló kù ká fi parí ẹ̀. Iṣẹ́ tó kù ńbẹ̀ ojúṣe 10% lọ mọ́. Ilé ti dúró. Àwọn window tẹ́ ń rí yẹn a fẹ́ kí wọ́n parí gbogbo nǹkan tó yẹ kán ṣe kán tó wá install ẹ̀ kó bá má tó stay. Gbogbo nǹkan tí a máa lò fún water closet yẹn náà ti wà ńlẹ̀ àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ náà. Ọlọ́run má ṣàṣe rọrùn. Ẹ̀yin tẹ́ bá fẹ́ fún wa ní nǹkan, tẹ́ fẹ́ fún wa ní owó fún ìyá Joshua, ẹ pè nọ́mbà wa tàbí kẹ́ fi ránṣẹ́ sáwọn àkáǹtì tẹ́ ń wò yìí. Lórí comment a sì tún fi síbẹ̀ náà lágbára Ọlọ́run a tún fi síbẹ̀.
lórí comment kẹ́ ẹ wo comment ohun kí ohun tẹ́ bá fẹ́ fún wa kẹ́ fún wa sí ẹ̀yin tẹ́ ti fún wa tẹ́lẹ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣé o ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ mi etí náà ò ní di lágbára Ọlọ́run láyọ̀. BGI TV ni mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́ ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwí parí BGI TV we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.